Ẹ káalẹ́ gbogbo lẹ káalẹ́. N tí à ń gbìn tó wà nínú ilẹ̀ tẹ́ ń wò yìí, ẹ jọ̀ọ́ kí la máa ń pè é? Ó ní orúkọ tá a máa ń pè é. Ṣé ẹ ti rí dáadáa? Mo mọ̀ pé ẹ mọ̀, mo mọ̀ pé ẹ mọ̀. Kí la máa ń pè kíní ọ̀hún? Kí la dẹ̀ máa fi ń ṣe? Ọ̀rọ̀ ìbéèrè méjì àkọ́kọ́, kí la ń pè é? Kí la máa fi ń ṣe? Kí la máa ń, kí ni tẹ bá ti ṣe, kí la máa fi ṣe? Ọ̀nà méjì ni ó já sí. Kí lorúkọ ẹ̀? Kí la máa fi ń ṣe? Ó ṣe pàtàkì kí a mọ̀ yẹn. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o. Inú wa dùn bí a ṣe ń darapọ̀ lórí ètò Odùduwà TV Radio. Lẹ́ẹ̀kan sí a kí gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa. Ẹ má gbàgbé n tí à ń ṣe ni pé à ń múra lẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní rí pé àwọn èèyàn wa mọ̀ nípa èdè wa, àṣà wa, ìwà wa, oúnjẹ wa àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn ìgbésẹ̀ wa dẹ̀ já sórí bí a ṣe máa ṣe ètò kí èdè wa kó jẹ́ ohun àkọ́kọ́ tó máa borí ohun gbogbo lórílẹ̀-èdè Yorùbá. Torí ẹ̀ la ṣe ń dìídì mọ̀ sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ wa ní èdè Yorùbá wa àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣeun, ẹ kọ orúkọ ohun tó jẹ́ àti tá a fi ń ṣe sílẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.